Kò dédé àsìkò yín gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílò kò tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà gbé yín ga Ọlọ́run wa nítorí ẹ̀yin ni Ọlọ́run wa fún ààbò àti ìpamọ́ yín lórí wa fún àánú tí a rí gbà tí ẹ mú wa wà láàyè mú wa wà láàyè tí ó dára ilẹ̀ ò gbé wa mi ògo ní fún orúkọ mímọ́ yín o ẹ tún jẹ́ kárí ọjọ́rú mìíràn nínú oṣù kẹwàá Ọlọ́run alágbára ọ̀rọ̀ tí a gbọ́ lè ní kó ṣe ayé àtọkàn wa ní rere ká jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà tó ti àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ èní ọjọ́rú ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ǹjẹ́ kírísítẹ́nì tuntun ni ọ́ àbí èyí tí ó ti ṣá apá kejì ǹjẹ́ kírísítẹ́nì tuntun ni ọ́ àbí èyí tó ti ṣá apá kejì àkọ́sórí wa la mú nínú ìwé orin Dáfídì orí ìkẹrìnléníọgbọ̀n ẹsẹ̀ ìkíní èmi ò máa fi ìbùkún fún Olúwa ní ìgbà gbogbo ìyìn rẹ̀ yóò máa wà ní ẹnu mi títí láé nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé orin Dáfídì bákan náà orí ìkẹrìnlélógún ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá ìwé orin Dáfídì orí ìkẹrìnlélógún ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá tí ó kà báyìí pé èmi ò máa fi ìbùkún fún Olúwa ní ìgbà gbogbo ìyìn rẹ̀ yóò máa wà ní ẹnu mi títí láé ọkàn mi yóò máa ṣògo rẹ̀ ní ti Olúwa àwọn onírẹ̀lẹ̀ yóò gbọ́ inú wọn yóò sì máa dùn gbé Olúwa ga pẹ̀lú mi kí a sì jùmọ̀ gbé orúkọ rẹ̀ lékè èmi ò ṣe àfẹ́rí Olúwa ó sì gbóhùn mi ó sì gbà mí kúrò nínú gbogbo ìbẹ̀rù mi wọ́n wò ó ìmọ́lẹ̀ sì mọ́ wọn ojú kò sì tì wọ́n ọkùnrin olùpọ́njú yìí ké pe Olúwa sì gbọ́ ohùn rẹ̀ ó sì gbà nínú gbogbo ìpọ́njú rẹ̀ áńgẹ́lì Olúwa yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká ó sì gbà wọ́n tọ́ ọ wò kí o sì rí pé rere ni Olúwa alábùkún fún ni ọkùnrin tí ó gbẹ́kẹ̀lé ẹ bẹ̀rù Olúwa ẹ̀yin ènìyàn mímọ́ nítorí kò sí àìní fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ àwọn ọmọ kìnìún a máa ṣe aláìní ebi a sì máa pa wọ́n ṣùgbọ́n àwọn tí ó fẹ́ Olúwa kì yóò ṣe aláìní ohun tí ó dára wá ẹ̀yin ọmọ fi etí sí mi èmi ò kọ́ yín ní ẹ̀rù Olúwa wàyẹ̀ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú àwọn kìrìsìtẹ́nì tuntun máa ń kún fún ayọ̀ nínú ilé Ọlọ́run ní ìgbà gbogbo nígbà tí a bá rí kìrìsìtẹ́nì tuntun ní àsìkò ìyìn àti ìjọsìn ẹni náà yóò máa kọrin yóò sì máa jó pẹ̀lú ayọ̀ tayọ̀tayọ̀ sí àwọn ènìyàn ṣùgbọ́n àwọn ènìyàn Ọlọ́run ńláńlá kọ̀ọ̀kan wọ́n ti di tímọ́tímọ́ pẹ̀lú Olúwa débi pé wọn kò lè jó fún Ọlọ́run mọ́ ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn nígbà tí mò ń mi kíńbálì mi tí mo sì ń jó fún aṣẹ̀dá mi ní ìgbà ìyìn àti ìjọsìn ní ìpàdé àwọn olùṣọ́ àgùntàn kan ìránṣẹ́ Ọlọ́run ńlá kan fi ọwọ́ tọ́ mi ó ní máa wò ẹ́ ìwọ odidi alábòjútó gbogbogbò òun jó báyẹn mo sọ fún un pé èmi ò ní dẹ́kun láti máa jó fún ẹni tó sọ mí di alábòjútó gbogbogbò ìjọ ìràpadà àti Ọlọ́run Dáfídì pẹ̀lú gbogbo ọláńlá rẹ̀ kò dàgbà jù láti jó fún Ọlọ́run kódà nínú ìwé Sámúẹ́lì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnlá wípé ó jó pẹ̀lú gbogbo ipá rẹ̀ kí ni àyọrísí rẹ̀ Ọlọ́run gbé e ga ó lọ láti jẹ́ ọba lórí Ísírẹ́lì lọ láti jẹ́ ọba lórí Jerúsálẹ́mù sí ọba lórí Ísírẹ́lì ó sì tẹ̀síwájú títí tí ó fi di bàbá ọba àwọn ọba kódà kọ́kọ́rọ́ Ọlọ́run tí ń ṣí tí ẹnìkan kò lè tì tí à ń pè ní kọ́kọ́rọ́ Dáfídì àwọn kírísítẹ́nì tuntun kì í dàgbà rékọjá yíyin Olúwa kódà lẹ́yìn àìmọye ọdún tí wọ́n ti jọ̀wọ́ ayé wọn fún Kristi ẹ̀wẹ̀ àwọn ènìyàn tí ó rí ara wọn bíi ẹni tó tóbi jù láti jó fún Ọlọ́run nítorí wọ́n rò pé àwọn kì í ṣe àjòjì nínú ìgbàgbọ́ ti sọ ara wọn di kírísítẹ́nì tí ó ti ṣá àwọn kírísítẹ́nì tuntun máa ń tẹríba fún àṣẹ tí Ọlọ́run bá gbé sórí wọn ìwọ yóò máa gbọ́ tí wọ́n wí pé pásítọ̀ wá wí pé àwọn ìbùkún ìgbọ́ràn yóò sì máa tẹ̀lé wọn ìwé kúrónìkà kejì orí 20 ẹsẹ̀ 20 ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn bàbá mi nínú Olúwa sọ fún gbogbo òṣìṣẹ́ pé àìní kan wà o nínú ìjọ nítorí náà kí wọ́n gba gbogbo owó tí wọ́n ní sí ilé ìfowópamọ́ kí wọ́n sì gbé wá sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi tó tẹ̀lé nígbà tí a bá wá pàdé ó ní àìní náà ti di ṣíṣe o lẹ́yìn ìbéèrè mélòó nínú yín ni ó tilẹ̀ ṣe ohun tí mo sọ èmi àti ìyàwó mi nìkan ni a nawọ́ wa bí ó ṣe ti àwa ni o kò tilẹ̀ ní bí ó ṣe fẹ́ jẹ́ Ọlọ́run ló sọ nítorí náà a gbọ́ràn àwọn ènìyàn yòókù tí ó wà nínú ìjọ tipẹ́ ṣáájú wa kò ṣe bẹ́ẹ̀ o ní ìdáhùn Ọlọ́run gbé wa dìde láti di olórí ìjọ náà o kò gbọ́dọ̀ di tímọ́tímọ́ pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ìwọ yóò sì bẹ̀rẹ̀ sí ní ṣe àìgbọ́ràn tàbí rí wọn fín o ìyẹn kì í ṣe àmì pé ó dàgbà nínú ẹ̀mí o
ṣùgbọ́n dípò èyí ó fi sá nínú ẹ̀mí hàn ni o àti ikú. Kókó ọ̀rọ̀: Kìrìsìtẹ́nì titun kì í dàgbà kúrò nínú yíyin Ọlọ́run àti gbígbọ́ràn sí i ní ìgbà gbogbo. Olúwa yóò ràn wá lọ́wọ́ láti máa gbọ́ràn sí Ọlọ́run nígbà gbogbo, àti pé ní àkókò ìyìn kí a lè fi gbogbo ara àti gbogbo inú àti ọkàn wa máa yin Ọlọ́run. Bọ́kọ̀ bá lọ sókun tó bá lọ sọ́sà á padà sí èbúté, bí tí a fi àdàgbà ètò ọ̀run ṣíṣí kíkà ti ẹ̀ní sí. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi tí ẹ mọ̀ sí Yẹni Ọ̀rẹ́. Nígbà tí a pàdé náà la ìpàdé wa bí oyin o, Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ó dàbọ̀.